Alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n by two ṣe wà lénìí. Thank you for joining me. Yes, ó ṣe mí ní kàyéfì pé ẹ̀yin kan ti ra product Aba ọ̀pọ̀n by two láti bí 3-4 months ago 5 months ẹ̀ tí ì rí gbà. Wọ́n ló sì wà lọ́nà. Irú ọ̀nà wo nìyẹn? Irú ọ̀nà wo nìyẹn? Èmi máa ń sẹ́ǹdì, mo dẹ̀ mọ̀ bí a torí owó DHL. Nǹkan tẹ́ jẹ lẹ́nu ni ẹ struggle kẹ́ owó DHL ni. Èmi máa ń send within 3-4-5 days working days ó ti débẹ̀. Even kó jẹ́ ìlú òyìnbó. Èmi tiẹ̀ like kó jẹ́ wípé èmi àwọn Korea yẹn àtèèyàn tó fẹ́ lò kò dìgbà tó máa pass from one person to another. Year to year, year to year, year to year, year to year. Nǹkan tẹ́ fẹ́ jẹ lẹ́nu ó wá máa ń rìnrìn àjò bí ẹni tó ń rìnrìn àjò illegal. Kí ló dé? Wọ́n gbé débì kan wọ́n tú wọ́n náà fẹ́ wọn nǹkan tó wà nínú ẹ̀ wọn ò ní lè pààkẹ́ dáadáa atẹ́gùn ó fẹ́ sí kòkòrò ó fẹ́ sí gbogbo ẹ̀ ó fẹ́ sí kí ló dé kò yẹ kó rí bẹ́ẹ̀. Nǹkan tẹ́ fẹ́ jẹ tẹ́nu ni ó ní iye ọjọ́ tó yẹ kẹ́ fi tó fi máa dọ́dọ̀ yín tẹ́ fi máa bẹ̀rẹ̀ sí nílò tó bá ti di pé ó ti pẹ́pẹ́pẹ́ nonsense ni. Imagine kíyàn ti bẹ̀rẹ̀ nǹkan kíyàn ti ra product láti last year July kó mọ́ ti rí gbà títí dì sí. Nítorí àtọwọ́dọ́wọ́ ẹ mọ́ ṣàtọwọ́dọ́wọ́ mọ́ tó bá ti jẹ́ pé nǹkan tẹ́ máa fi sẹ́nu ni. Ẹ jẹ́ kó jẹ́ between that person sending the courier and you is even better. Agbára Ọlọ́run ká báwa bá ṣe dì í lẹ ṣe máa rí gbà tí kan kò ní jábọ́ lára ẹ̀. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ mo sọ ọ̀rọ̀ lórí títì níbẹ̀ ṣe rí title. Ìjẹ́ ìwọ obìnrin ó lè gbà pé ọkọ rẹ kó fẹ́ lòmíì torí pé ọkọ rẹ desire ọkùnrin gbogbo ẹ̀ lọ́mọ àtọkùnrin ni àtobìnrin ni gbogbo ẹ̀ lọ́mọ àìmọye àwọn obìnrin tó ń ṣe nǹkan lálùbọ́díkà obìnrin díẹ̀ yes ẹ má ṣì mí gbọ́ nínú nǹkan táwọn èèyàn ń sọ nínú ìwádìí obìnrin gan ló mọ́ ṣe fóbi obìnrin máa wà nílé ọkọ tó bá ti mú síbí kan lẹ́nu báyìí ó máa rántí ìyá rẹ̀ ni máa rántí bàbá rẹ̀ ni. Àwọn ọmọ ọkùnrin náà ọmọ alálùbáríkà ni wọ́n but à ń sọ eléyìí láti fún àwọn èèyàn tó ń bí obìnrin láti fún wọn ní hope ni. Ọlọ́run fún ẹ ní obìnrin méje ajénu owó nìyẹn ọlá nìyẹn ò nídìí láti worry ara rẹ̀ tá bá ní ká wọ critically bí àwọn olóyìnbó ṣe sọ obìnrin bí obìnrin sásásásásá ṣé ẹ̀bí wo obìnrin ni àbí ọkùnrin ló ń produce SSS chromosomes níṣẹ́ tó yẹ kó produce Y kó lè bá di ọkùnrin fún ẹ òun ló ń produce SSS chromosome tá bá sọ̀rọ̀ nípa obìnrin bí obìnrin jù yìí kò í ṣe fault obìnrin fault ọkùnrin ni tó ń produce X chromosomes tó ń produce XX chromosomes so ó wá rí bẹ́ẹ̀ yẹn náà nìyẹn ó rí bẹ́ẹ̀ náà nìyẹn ẹ gbà bẹ́ẹ̀ obìnrin náà ní àlùbáríkà bẹ́ẹ̀ tí wọ́n bá wá insist pé ọkùnrin mo wá ń bèrè ńsìn ìwọ obìnrin ṣé o lè fẹ́ ìyàwó fọ́kọ ẹ̀ àbí o lè ní kí ọkọ rẹ lọ fẹ́ ìyàwó mi perhaps ó máa bí ọkùnrin tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé obìnrin yìí olóòótọ́ ni kò ní ṣe pé ó lọ máa gbé kan wá láti ta lẹ́yìn lẹ́ni tẹ́ẹ̀ mọ̀ pé obìnrin yìí olóòótọ́ ni yes tó bá jẹ́ pé mi ni mo lè ṣe wọ́n ní kí náà pọ́ǹtì sọ yìí tó bá jẹ́ pé mi ni tí mo dẹ̀ ti rí dáadáa lágbègbè mi tó bá jẹ́ pé mi ni mo lè ṣe but mo need láti mọrú obìnrin yẹn dáadáa kí mo sì àwọn obìnrin wá ń ṣàyè understand ẹ mọ̀ sọ pé kí n sọ páyé sí mi fẹ́ sọ wáyé sí sorry for that kí mo lè pa àwọn obìnrin tó jẹ́ pé wá ń ṣì ni wọ́n Ọlọ́run ní jẹ́ ká pàdé àwọn obìnrin wá ń ṣì àwọn obìnrin alálùbáríkà inú wọn wà dáadáa irú wọn ni màá wá fún ọkọ mi màá bìnchìké ìdí tí wàá fi wá obìnrin míì fún ọkọ rẹ bóyá ó lè bí ọkùnrin inshallah òun ni pé tọ́nà bá ṣe tó bá bí ọkùnrin gbogbo yín lẹ ti wà secured gbogbo yín lẹ wà secured nínú ilé yẹn mo bá èèyàn kan sọ níjọ́ yẹn mo ní kí ló dé tí ó fi sọ bẹ́ẹ̀ tó fi sọ pé èèyàn ti wà secured ó ní tí ọkùnrin yẹn bá wá bàbá àwọn ọmọ yẹn tán bá wá láti ilé tó jẹ́ pé family greedy kíyàwó á mọ bí obìnrin
kí obìnrin yẹn kí ìyàwó yẹn má wà ní strong mouth. Ó ní tó bá yá tí ọkọ yẹn bá kú, ó ní family ó lé gbogbo wọn, family ó lé ìyàwó gan, wọn ó pass ìyàwó sẹ́lòmíì tó bá possible. Àwọn family ló jẹ gbogbo ogún ọrọ̀ tó yẹ kí àwọn ọmọ yẹn jẹ, torí wọn ò sọ fún wọn pé kí wọ́n lọ sílé ọkọ wọn. Ṣé bí ẹ mọ̀ pé nílẹ̀ wa yìí àwọn kan máa ń sọ pé obìnrin ò lógún, pé ogún wọn wà nílé ọkọ wọn. Wọn bá mọ̀mọ́ jìyà, wọ́n nílé ogún wọn wà nílé ọkọ wọn. Bẹ́ẹ̀ tọ́nà bá lè ṣe tí ọkùnrin kan bá ti wà láàrin wọn, tí wọ́n lọ fẹ́yàwó, tí ọkùnrin kan wà tó ìyàwó yẹn fẹ́, tí ìyàwó yẹn bí ọkùnrin, òun ló ti di àrólé. Òun ni ó sọ pé rárá o, àwọn sísítà mi ẹ mọ́ cheat wọn o. Òun gan bá wà lé, ó fẹ́yàwó sílé, ìyàwó bàbá rẹ̀ ó máa wà ń bẹ̀ pẹ̀lú ẹ. Ìwọ̀nba ni àwọn fámìlì máa nẹ́nu mọ́, wọn á ní òun náà bí ọmọkùnrin. Ṣó yé yín? So ìdí ẹ̀ nìyẹn. Tó bá fẹ́, bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé ẹ ti note, ẹ rí pé ilé yìí kìí ṣe ilé wàhálà, ilé tí ọkọ ẹ ti jáde kìí ṣe ilé àwọn tó greedy, tí ọkọ rẹ ò sì dààmú rẹ, tí ọkọ rẹ ò sì dààmú rẹ fún ọkùnrin, tí ò dẹ̀ sẹ́ pé ó níta, alhamdulillah, kí lógún? Ọlọ́run ló lógún. Èèyàn tọ́lọ́run bá keep alive ló sọ pé ló náà ní àyè ogún kan. Àwọn tó bá ń jòjò ogún tọ́lọ́run bá keep wọn alive ńkọ́? Bẹ́ẹ̀ tó bá ti note pé irú nǹkan tó wà ń bẹ̀ lélẹ̀, gbà bẹ́ẹ̀ kí ọkàn rẹ sì balẹ̀. This one may be hard, but ó dà bẹ́ẹ̀. Ìdí ọ̀rọ̀ yìí gangan ni pé obìnrin kan wà, ó ń bí obìnrin, ọkọ yẹn gan ló lọ fẹ́ ìyàwó mi fúnra rẹ̀, ìyẹn wá bí ọkùnrin. Èmi wá ní káì pé obìnrin tó bí obìnrin yẹn pé báwo ló ṣe fẹ́ fì, òun ló ti wà nílé ọkọ tipẹ́tipẹ́tipẹ́, òun ló yẹ kó bí ọkùnrin, in my own thinking. Ó wá ní kò mí pé Ọlọ́run ló fúnyàn lóyún ẹni ọmọ tó bá wù, pé bóyá èkejì yẹn ṣe bí ọkùnrin yẹn, pé kò sí problem tó bá dúró ní dúró respect, tí obìnrin yẹn fi rẹ̀ sípò respect, tí ò ṣe rẹ̀ yánmayànmá, ó ní ìyàwó yẹn máa respect ẹ̀. Ó ní ìyàwó yẹn máa respect ẹ̀. Á dẹ̀ mú àwọn ọmọ rẹ̀ náà kí wọ́n respect ẹ̀. Ó depend lórí irú ìwà ìyálé. Ìyálé tó bí ọkùnrin yẹn, ó depend lórí ìwà rẹ̀ ni wọ́n fi fún ní gbogbo respect ilé yẹn. Wọ́n ní ó depend lórí position tó fira rẹ̀ sí. Even ìyàwó yẹn gan, ó lè máa pe ọmọkùnrin yẹn lọ́mọ rẹ̀, tó á lè máa maintain ilé yẹn lọ as senior wife. But ẹ̀yin obìnrin púpọ̀, ẹ ti fìjà bá gbogbo ẹ̀ jẹ́. Ibi ìtìjà kọ́, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kádàrá Allah ni. Kádàrá Allah òun ni. Nígbà tó bá jàjà ọkọ, tó bá lọ kú tó fọkọ yẹn kalẹ̀ ńkọ́? Bí ti èyí story bàbá kan tá a rí lórí social media, 84 years man tó ń celebrate good health. According to story tá a gbọ́, ọlọ́mọ tóbi lọ́ba. Ìyàwó tó gbé bàbá, kí ni wọ́n porúkọ bàbá yẹn nísìnyí o? Kí ni wọ́n porúkọ bàbá yẹn? Mo ti gbàgbé bẹ́ẹ̀ tí wọ́n ní Elizade Motors. Àwọn náà ni wọ́n ní Elizade University. Ti gbà porúkọ bàbá yẹn sì tí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n ní ìyàwó wọn ló gbé wọn lọ sílùú òyìnbó. Ìyàwó wa ní kóun lọ check up kan. Bí ìyàwó ṣe kú nìyẹn. Ìyàwó tó ń drag secretary. At the end of the day, secretary àti bàbá wọ́n di one, wọ́n di husband and wife. Ìwọ tó sì ń jà ó ti kú, ẹ fi gbogbo ẹ lẹ̀ f'Ọlọ́run. Àní ẹ ṣe sùúrù. Èèyàn tí wọn ò cheat, báwo l'Ọlọ́run ṣe fẹ́ gbàdúrà rẹ̀? Ó cheat ẹ, báwo ló ṣe fẹ́ tẹ́jú àdúrà yẹn sọ́dọ̀ Ọlọ́run? Àmọ́ cheat tó wàá gbẹ̀mí wa, cheat tó dán hope wa, tó da hope wa nù, Ọlọ́run má jẹ́ á rí. Cheat tó tán ìgbàgbọ́ wa nù pátápátá, tó jẹ́ ká sọ̀gbàgbọ́ nù, Ọlọ́run má jẹ́ ká rí.
gbogbo ẹ bèrè guidance Ọlọ́run. This is on point by 2 using my word for this. Bye for now.